Africa Content TV. Mo kí máa ṣáàsílẹ̀ o ọ̀gá mo kí máa ṣáàsí Nàìjíríà máa sí mi ò sí lé ọdún mi ò lábàgà máa ṣá àmọ́ mo bẹ́ lẹ́nu iṣẹ́ lọ. Mo kó lórí ọmọ ọba Akílẹ̀ Ìjẹ̀bú ọba wa Alábí ọ̀sẹ̀ sílẹ̀ oyè àmọ́ rí o ẹsẹ̀ lápá lọ. Èyí oníjà ṣọmọ èyí oníjà ṣọmọ kúnlẹ̀ náà bàkàrà bí o lágbo lójú ṣàgbọ́lá Alábí wọn nà bá àwọn àṣìláàtọ̀ ọkùnrin o ṣé ó tóbi ṣe òbí ṣeré ṣeré. Ẹlọ́kẹ́ lóbi ṣe lóbi ṣe òbí ṣeré ṣeré lóbi ṣe lóbi ṣe òbí ṣeré ṣeré. Adínóbi ṣe lóbi ṣe òbí ṣeré ṣeré. Iṣẹ́ òjò mi lóbi ṣeré ṣeré. Òun lákòókò dùn lè ṣe ti ṣe fún mi. Torí mi ṣe mo kò yọ bọ́. Ó bá sọ́jọ́ wọ́n mi ní lóbi ṣe òbí ṣeré ṣeré tóótó. Ó ṣe tóótó. Owó ọkọ̀ àlímọ́ ṣáàdíà. Ẹ là ń ké ọkọ̀ ṣáàdíà òwúrọ̀. Owó bàbá gúdú ṣoṣo. Owó bàbá sámọ̀ ọ̀dẹ̀ yan ti náà ti ká oṣù. Yẹmí àpọ́ndélẹ̀ ní ọlábàbá Desmond ọ̀dọ́ṣọ́. Létí kan fi dàmà tó náà.